fún wọn pé bàbá ọba Ọ̀yọ̀túnjí wọ́n jọ́ lọ́wọ́ nípè káwọlé ó jẹ́ ńlẹ̀ mọ́ rẹ̀ fún ẹ̀yin tí àwọn àfúngbà ọ̀kọ́ tẹ̀ tí ẹ mọ bàbá ọba Ọ̀yọ̀túnjí ń ṣàlàyé díẹ̀ nípa tí ó ṣẹlẹ̀ ní àná ní bàbá ọba Ọ̀yọ̀túnjí kú ní nǹkan bí aago 10 alẹ́ sátidé lánàá ní bàbá ọba Ọ̀yọ̀túnjí jẹ́ Olódùmarè nípè kó Olódùmarè ó ṣe kú nísìnyí fún wọn fún gbogbo ẹ̀yin tẹ́ wá ń hùwà tẹ́ ẹ̀ mọ̀ tó ti ṣẹlẹ̀ sẹ́yìn ẹ jẹ́ ká wá pè yín padà sẹ́yìn ní tó ti ṣẹlẹ̀. Àwọn bàbá ọba Ọ̀yọ̀túnjí wọ́n wá láti Ọ̀yọ̀túnjí nílùú Amẹ́ríkà níbi tí wọ́n ti ń dé ní South Carolina níbi tí wọ́n ti ń dé adé ọba. Wọ́n ní wọ́n dé sí mo fẹ́ gọ́ràn pé kẹ́jọ́ wọn mọ̀ pọ̀ jù. Wọ́n ní wọ́n dé sí wọ́n dé sí Ọ̀yọ́ nígbà tẹ̀lé sí Ọ̀yọ́ wọ́n dé lọ sí ààfin Aláàfin Ọ̀yọ́ wọ́n bá Aláàfin Ọ̀yọ́ sọ̀rọ̀ bá méjì lọ̀rọ̀ náà yá sí torí ọ̀tọ̀ ní táwọn bọ̀dá Mọ̀rúfù sọ èyàn Àlìmọ́rúfù ọ̀tọ̀ ní táwọn bàbá sọ àwọn kan sọ wípé wọ́n ní wọ́n rìkọ́dù ìntàláàfin wọ́n ní dráìvà àwọn rìkọ́dù ìntàláàfin sọ ló fà á tí Aláàfin fi ní wọ́n lù wọ́n jáde láàfin àwọn kan sọ wípé Aláàfin béèrè lọ́wọ́ wọn pé kí ló dé tá a fi ń jẹ bàbá ọba Ọ̀yọ̀túnjí pé ọ̀rọ̀ pé tá a fi lè jẹ bàbá ọba Ọ̀yọ̀túnjí ọ̀rọ̀ sáàdì àríyànjiyàn àríyànjiyàn pọ̀ ní Aláàfin ní kí wọ́n tì wọ́n kúrò láàfin wọ́n ní náà ní o ṣùgbọ́n àwa gbọ́ látẹnu bàbá Ọ̀yọ̀túnjí gangan kí bàbá ọba Ọ̀yọ̀túnjí tó kú wọ́n sọ wípé wọ́n lù àwọn táwọn sì balẹ̀ sí ilé ìwòsàn tí ó ti ilé tí ò dojúrú wọ́n bàbá ọba Ọ̀yọ̀túnjí wọ́n lu dírẹ́bà àwọn kan lọ́pọ̀ rìkọ́dù ni wọ́n ní rìkọ́dù ni wọ́n lu dírẹ́bà wọ́n lu bàbá ọba Ọ̀yọ̀túnjí wọ́n lu dírẹ́bà wọ́n tún lu ìyàwó bàbá ọba Ọ̀yọ̀túnjí gbogbo ohun táwọn sọ wípé wọ́n lù wọ́n yìí kò tí ì tọ́sẹ̀ kan tí wọ́n lù wọ́n wọ́n l'Aláàfin ni wọ́n lù wọ́n nígbà tó ní wọ́n lù wọ́n tán wọ́n tún fi pe DPO tọ́lọ́pàá tó kó wọn nípa tó gbé DPO tán dọ́dọ̀ ọlọ́pàá rí DPO ló wá sọ wípé òun ò ní ẹ̀sùn kankan tóun lè fi dá bàbá yìí dúró wípé kí bàbá kí wọ́n lọ sun ilé kí wọ́n wá níjọ́ kejì nígbà tí ó dijọ́ kejì DPO wọ́n ní DPO pa nọ́mbà Aláàfin ò gbé kọ́ ó gbé nọ́mbà PO Aláàfin wọn ò gbé kọ́ DPO ló lu orí pípé tiẹ̀ láti tú bàbá ọba lẹ̀ nígbà wọn tú bàbá ọba lẹ̀ bàbá ọba balẹ̀ sílé ìwòsàn ètò wa ń yí mi lẹ́nu bẹ̀rẹ̀ àsìmọ̀pá yìí làkàdé là ń bá wí wọ́n lu bàbá ọba Láàfin Ọ̀yọ́ kè péjọ 5 wọ́n lu bàbá ọba àtàwọn ẹ̀mẹ̀wá rẹ̀ àti ìyàwó àti dírẹ́bà kè péjọ 5 bàbá ọba jọ́lọ́ onípè bàbá parọ́ àwọn kan sọ pé bàbá ọba náà bí ó ti ń sìkì tẹ́lẹ̀ ó sìkì tẹ́lẹ̀ kò kémi ṣùgbọ́n tẹ́mi fẹ́ mú jáde ní àgbàlagbà láì sọmọ kékeré ó ní iye ìlú téèyàn lu àgbàlagbà sí àgbàlagbà ò ní kú mọ̀yàn lọ́gàn èyí tó yanjú bẹ̀ ni pé wọ́n lu bàbá ọba àti ìyàwó àtàwọn mẹ́wàá rẹ̀ wọ́n lù wọ́n tí ẹ̀jẹ̀ fi jáde lára wọn torí àwọn náà ní evidence àwọn ọmọ bàbá ọba náà wọ́n wà mẹ́wọ́n evidence ìyàwó bàbá ọba wọn evidence àwọn eléyìí yóò dàrú bí wọ́n sì ti nà wọ́n ààfin Aláàfin wọ́n ti nà wọ́n ẹnìkan wá lèmi pé kó sọ̀rọ̀ yìí èyí là Àlìmọ́rúfù torí Àlìmọ́rúfù jáde Àlìmọ́rúfù ṣe fídíò pẹ̀lú bàbá Sokoti ó ń sọ fún gbogbo ayé wípé wọ́n disrespect Aláàfin tẹ̀ sọ wípé kí wọ́n tì wọ́n jáde pé mo ò fọwọ́ kàn wọ́n Àlìmọ́rúfù sọ pé mo ò fọwọ́ kàn wọ́n kàn tì wọ́n jáde ni arí òpìtàn ẹ̀yin náà gbọ́dọ̀ ṣètò lórí ètò yìí o torí mo mọ̀ alẹ́ mi èsè bu àṣìmọ́ tó kálukú fìsì ṣé lọ́wọ́ títì náà ló wá padà já síkú yìí mo wà bá Sokoti àmọ́ náà ṣètò
mo fẹ́ káwọn èèyàn sọ pé yà bàbá tẹ́ a fẹ́ mọ sọ ni pé lílù tí wọ́n lù wọ́n ló padà dínkù kí bàbá náà sọ àwọn àárín sọ káwọn náà pé bí àwọn bàbá sọ pé sàn jágbàlagbà pé kí ló bá ìwò ìjàgbàlagbà ẹranko burúkú lé mi bọ̀ ọ̀yọ́ ọmọ ọdẹ àwọn bàbá sọ pé sọ dáadáa ṣùgbọ́n èmi sàkàtà padà láàsì tọ́ ni ibi tí mo fẹ́ ká gbéyàwó ni àgbà kan lu bàbá ọba àti ìyàwó àti àwọn dáìbà wọ́n lù wọ́n láàfin pé mọ̀rùfù ẹlẹ́nu bí àjẹ́ ó wá sọ wípé wọ́n tí wọ́n jáde ni ṣebí wọ́n ní kàn lè bú àgbà ni àgbàlagbà náà tó ti dàgbà tí èso ọmọ kékeré tí èso ọmọ kékeré tẹ́ ẹ bá ti jáde sáfìlẹ̀ mú ṣubú tààrẹ ẹ̀ bó tó mú ṣubú tó balẹ̀ sílé ìwòsàn tó bá kú ikúrukú la yóò sọ pé pa á ṣé wọn lò ó fọwọ́ rọrí kú ni àbí ká wá sọ wípé ààrẹ tí ń gbé bọ̀ láti Amẹ́ríkà ní orí pàṣẹ Amẹ́ríkà ló wá pa Nàìjíríà ìṣíwò ìkòròwò wọn abádìjọ wò gígùn nígùn àwọn ọmọ ọba ládéládé àwọn ọmọ Yorùbá olójúmọ́ lòní jẹ́ kásásì òmú wa o olójúmọ́ lòní jẹ́ kásásì òmú wa o kò fẹ́ yàtọ̀ sí bóyá ká sọ pé àwọn tí adé ò jàmọ́ lọ ní sàṣìwà torí látìgbà tí wọ́n ti yanba láwùyewuye ti ń lọ ìpè síbẹ̀ ń tẹ́ ẹ mú ni sẹ́ńtì ẹ̀kẹ́ ẹ mú nu látàrí owó tẹ̀yìn ti gbà lọ́wọ́ ọmọ ọba kan sẹ́ńtì ẹ̀kẹ́ ẹ mú ni sẹ́ńtì ẹ̀kẹ́ ẹ mú nu láwùyewuye ti ń lọ. tó sì lẹ́ńtà àwọn náà fẹ́ kó dórí oyè àwọn olófin ṣẹ̀ríà àwọn táwọn náà fẹ́ kó dórí oyè gbogbo ọmọ Yorùbá ó jọ gàtẹ́ kò jọ gàtẹ́ ó fẹ́ ẹsẹ̀ méjì tiro sásà sí ò mọ̀ mú wa báyìí sásà sí ò mọ̀ mórí adé sá ṣé ìpàdé àti mórí adé torí mi ò rò pé ó yẹ kásà sí olè mórí adé ṣùgbọ́n tọ́wọ́ tí bá mutí ẹ̀ nígbà bá mutí rẹ̀ tán yóò bá torin bọ́nú yóò bá máa wí mo lè fi ilẹ̀ ọtí tó mu nípa kòtòkòtò ní wí sẹ́yìn ò mọ̀ pé ọlọ́tí in tó ti fẹ́ sọ tí ò láǹfààní àti sọ lọ́tí pabá ní fi ń sọ bàbá ni wọ́n ṣàṣìyàn àṣàṣì ni ìwà títí máa wù tẹ́lẹ̀ náà tí yóò mọ̀ láì dáná wọn ó ṣàṣìlẹ̀ lórí tabalẹ̀ tí wọ́n bínú àbíjù bí wọn ò bá ṣàṣì orí ìbínú àbíjù náà ni wọn ó ṣàṣìlẹ̀ lórí tí ó kàn bínú àbíjù yóò lọ́wọ́ gbá nǹkan kan yóò kàn gbẹ́ nìkan lójú yóò bá nalẹ̀ yóò bá nà bí òkú ọpọlọ mà ní tẹ́rí wọn àní àwọn ṣàṣì ni o ṣùgbọ́n lórí títí máa ń ṣe tẹ́lẹ̀ tí máa fi ṣayọ̀ lórí títí máa ń ṣe tẹ́lẹ̀ tí máa fi sọ lánàá ni wọ́n ṣàṣìlẹ̀ lórí. ṣùgbọ́n mọ̀ọ́dún fún èmi gbọ́ lámọ̀ràn àmọ̀ràn tí mi ó gbà yín ni àtẹ̀yìn òkú tán wèrè àmọ̀ràn tí ń gbà yín ni pé sẹ́ẹ̀rí bí ẹ dàrúdé tó bá wá wù yín kílẹ̀ Yorùbá tó òyò tó sùn yìí nígbà tí ó bá rọ̀ èmi ò tí ì lè sọ pé yẹni báyìí ni ó pa o òjò tó sùn yìí nígbà tí ó bá rọ̀ èmi tí ì lè sọ pé yẹni báyìí ni ó pa torí pé bàbá ọba yẹn tó jí náà léèyàn kò sáwọ́ bọ̀ látọ̀run ó ní fámìlì àwọn sì ní gbogbo ẹ̀rí máa jẹ́ mi nso wípé ẹ lù wọ́n nílùú bàrà wọ́n ní gbogbo ẹ̀rí máa jẹ́ mi nso pé ẹ lù àwọn gbogbo àwọn tó wá bẹ̀rẹ̀ ẹ̀tàn òfò tán bẹ̀rẹ̀ mo wà lè jáde sọ̀rọ̀ mọ́ tá a bá ti wá ń sọ ara wọn náà tẹ́gbẹ́ tán orí ibú lérí
wọ́n á mọ̀ pa wá irọ́ o ẹ mọ̀ ń dalẹ̀ Yorùbá dúró ẹ ṣáà jẹ́ àfilẹ̀ bẹ́ẹ̀ kíníkẹ́ ta ní ń dalẹ̀ Yorùbá dúró sẹ́mi sọ̀tàn ni èmi ti létò tèmi tí mò ń ṣe ẹ̀ta bá ti wá rétò kan tó ta mọ́bọ Yorùbá á fẹnu sí pé ẹ bá sì já ṣe báyìí ẹ bá sì já ṣe báyìí sọmọ ọkọ ọmọ fẹ́ kí lè àbọ̀ wọn ó dàrú ni Ọ̀yọ́ ilé Ifẹ̀ ilé Ìbàdàn tí mi náà ń gbé ilé ibo ni èsì lẹ́nu gbogbo ẹ̀ níbo ni èsì lẹ́ Yorùbá níbo ló gbọ́dọ̀ jàdú ṣùgbọ́n àwọn kẹlẹ́ ló bẹ̀rẹ̀ ẹ̀tàn wípé ẹ̀yẹ́ kan àtàwọn agbègbè rẹ̀ kan lẹ́ Yorùbá àwọn bí kése lẹ́ Yorùbá ibo lèmi mọ̀ tí èsì lẹ́ Yorùbá ní gbogbo ẹ̀ Ọ̀yọ́ ilé Ìbàdàn ilé Ifẹ̀ ilé baba gbogbo wa Ìjẹ̀bú ilé Abẹ́òkúta ilé Àkúrẹ́ ilé Èkìtì ilé Oǹdó ilé Ọ̀yọ́ gbogbo ilé ni Iléṣà ilé bọ́mọ ọkọ Yorùbá sì máa ronú nù pé gbogbo ilé kò gbúdọ̀ dàrú ọwọ́ ilé. ilẹ̀ Yorùbá ò ní dàrú o bàbá ọba Yorùbá bàbá ọba Ọ̀yọ́túnjí tán wálé láti Amẹ́ríkà bàbá ti já láìsí o kùdùgbà tó sì mẹ́ lókè yìí ẹja àwọn ibi tó jà sí ṣùgbọ́n mi ò ní kò ní wé mi kẹ́nìyàn kó a máa fi ọ̀rọ̀ ṣègbè níbi ọ̀rọ̀ dédúró yìí torí àwọn náà wá ká sì sọ wọn ní bàbá wa ṣẹjọ́ ni ṣé ẹ mọ̀ pé àwọn kan wà dàbí pé wọ́n rí kúrú pọ̀bẹ ti bá wọn lọ wọ́n wà mọ̀ jà fitafita ó dàbí ẹni tó mi ń gbé lọ ni omi ti ń gbé lọ tẹ́lẹ̀ nígbà tí ń fomi ṣe é tí ń tẹsẹ̀ ọ̀tún bomi tí ń tòsì bomi tí ń tẹ̀ bọmi tí ń tẹ̀ bọmi tí ń tẹ̀ bọmi. àwọn ewé oko àwọn ewé tó wà létí omi ò dáná gbà náà nígbà omi bá ń gbé lọ ẹ bá wọn tí forí ko àwọn ewé tí omi ní forí ko torí tó bá kò sí tí ò ní fẹ́ fọwọ́ mú tí àwọn fọwọ́ gbá wọn èyí tó bá ti rí mú ṣe ìgbẹ́ nígbà tí ń fomi ṣe tí ń tẹsẹ̀ bomi àwọn ewé tó ń gbá mú gbà tó mi ń gbé lọ tí ń fàtu tí ò rí gbé dúró àwọn èyún ò sì bẹ́ẹ̀ nígbà tí ń fomi ṣeré tí ń tẹsẹ̀ bomi nígbà omi wá ń gbé lọ àwọn kókó etí omi àwọn wá ló ń forí gbà àwọn ló forí gbà mọ̀ pé bí ọ̀rọ̀ dé dúró yìí àwa kókó etí omi wọ́n fẹ́ mọ́ jẹ́ ká mọ́ forí gbà pé ọmọ yìí sọ báyìí ẹ̀yà jábà àṣẹjọ́ ẹjọ́ lẹ̀ fi ń jẹun ṣùgbọ́n àwa mo fi fábúrú yóò ìtọ́ ni màá wà arapa wà lórí ìtọ́ náà la fi sọ pé gbogbo òtán tí wọ́n ti pa ńlẹ̀ Yorùbá kẹ́nìyàn kó mọ̀ dàrú mọ́ wa lọ́wọ́ Ọlọ́run ní dalẹ̀ Yorùbá rú Ọlọ́run ní dalẹ̀ Yorùbá rú Ọlọ́run ní da ilé ẹ̀tẹ̀ nìkan wa rú gbogbo bàbá ọ̀pọ̀ rẹ̀ tún jìnnà sí ní Olódùmarè ó sìnkú lórí ìsinmi fún wọn ilé wọn ò ní dàrú Olódùmarè ò ní ṣe tí yóò dẹrù bàyàwó wọn àwọn ọmọ wọn náà Olódùmarè ó dùn bẹ́ẹ̀ fún wọn Olódùmarè ó wà fún wọn Olódùmarè ó dùn tí wọn ojú òní tí wọn torí àti ẹ̀mọ́ orin tá a kọ́ síbẹ̀ dùn bóyá fún lápàlà ni àti ẹ̀mọ́ orin tá a kọ́ síbẹ̀ dùn. Lady K lórúkọ tèmi the baby of Yorùbá nation ojú òní tiwa ilẹ̀ Yorùbá gbé gbogbo wa ẹ má gbàgbé láti subscribe sí YouTube channel mi kẹtàn notification bell ẹ má dẹ̀ gbàgbé láti patronize baby of Yorùbá nation aṣọ ni mò ń tà o aṣọ ni mò ń tà mí ìyẹn gbadá ní o aṣọ ni o ẹ̀yin tẹ́ bá dẹ̀ need the spiritual items ẹ contact mi àwọn nǹkan tẹ́ lè lò fún victory fún mercy ọṣẹ ìṣẹ́gun ọṣẹ àánú ọ́ìlì ìṣẹ́gun àtàwọn lọ́fíńdà lónírúurú lóríṣiríṣi gbogbo ẹ̀ ló wà available àdúrà gbogbo wa máa gbà Ọlọ́run ò ní fi wá sílẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ ní one or two challenges tẹ́ face tẹ́ wá wò pé kí lẹ lè ṣe tẹ́ wá àwọn nǹkan ètò àdúrà ni mo pè ó tí ẹ lè lò ẹ pè mí ó wà available ní ìlú Hamilton ní Canada gbogbo ẹ̀yin tẹ́ dẹ̀ patronize wa ojú òní tì yín àdúrà yá gbà ní agbára Ọlọ́run gbogbo wa a máa ṣẹ́gun a máa jogún ògo lágbára Ọlọ́run bó ṣe jẹ́ nìyẹn ẹ má wá gbàgbé product iléeṣẹ́ TL Natural Herbal ẹ rí i pé mi ò rí kankan display ilẹ̀ gbẹ ẹnu ò gbẹ lọ́wọ́ ilẹ̀ ló gbẹ kò sáàgbó ta fẹ́ display but mo nígbàgbọ́ pé lágbára Ọlọ́run oṣù tá à ń lọ wọ̀ yìí àgbo máa dé
màá tún bẹ̀rẹ̀ sí ní display gbogbo ẹ̀ tẹ́lẹ̀ Lady K ọ̀dọ̀ yín ni mo ti fẹ́ rà á ọ̀dọ̀ yín ni mo ti fẹ́ rà á lágbára Ọlọ́run mo ti store nọ́mbà gbogbo yín mo ti fi àgbo 1 àgbo 2 mo mọ̀ pé tí bá ti lè type àgbo lórí WhatsApp mi báyìí ó máa gbé gbogbo yín wá màá bẹ̀rẹ̀ sí ní pè yín tó bá ti dé ìyẹn tọ̀dọ̀ ti tèmi ẹ̀yin tẹ́ bá dẹ̀ fẹ́ rà lọ́dọ̀ wọn direct ní Nàìjíríà tẹ́ máa ṣàlàyé bó ṣe ń ṣe yín bó ṣe ń ṣe yín nì tí wọ́n dẹ̀ fún yín láwọn nǹkan tẹ́ máa lò ẹ pè mí kí n fún yín ní phone number wọn their product is very good mi ò ní kankan mọ́ lọ́dọ̀ mi kódà gbogbo àwọn manpower tó fún mi gan gbogbo ẹ̀ mo tún tà mo send owó sí wọn torí èmi ò ń jẹ haram mi ò ń jẹ àlùbáríkà ni mo fẹ́ lọ́dọ̀ Ọlọ́run mi gbogbo manpower tó send sí mi kò sí títí ẹ̀ ọba ti fẹ́ send product sí mi ọ máa fi manpower sí èmi ò dẹ̀ lẹ́ni tó ń dó mi Jésù mi ló ń dó mi so gbogbo manpower tí mo ní like 3 pack tí mo nílé mo ti tà mo send owó ẹ̀gan sí wọn ni kálẹ́ lómi ló máa náwó ẹ̀ ní pé àṣebí mi náà lọ fún but I don't do that mi ò mọ why when it comes to owó ẹ̀rí ọkùnrin jẹ́ ń gbádùn kọ́ ló kó ṣàánú mi kébì náà tẹ̀ lẹ́mìí téèyàn lè máa fi jí 10 naira 20 naira kí Ọlọ́run fún mi lẹ́mìí yẹn ó dàbí pé ìlú Nàìjíríà tó bá jalè ò lè méèkì èmi wàá mọ bí tèmi ṣe jẹ́ so bó ṣe jẹ́ nìyẹn so gbogbo ẹ̀yin tẹ́ bá fẹ́ ra product ẹ pè wá máa fún yín ní phone number iléeṣẹ́ tí ọ̀nà ṣọ́rẹ́bà ẹ̀yin tí wọ́n yẹ spiritual items lẹ́fẹ́ ẹ pè mí gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ ra aṣọ ọkùnrin aṣọ obìnrin ẹ jẹ́ patronize mi ẹ wọ ọjà ló ṣèkún bíbá àmọ́ gbọ́jà wọlé last month ṣó yẹ kó dàbẹ̀ ó dàbí pé February láti ship ọjà wọlé gbẹ̀yìn àbí January kò yẹ kó dàbẹ̀ ẹ wá bá mi rajà ẹ ṣàánú mi ọjà pọ̀ gan bí o gan ni o ẹ jẹ́ patronize mi ojú òní tí ọjà aṣọ kún bí o ẹ wá bá mi ra aṣọ ẹ ṣàánú mi ojú òní tí àwọn ọmọ yóò ní dààmú ẹ ní wàkísà kẹyẹ aṣọ lágbára Ọlọ́run mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin fans gbogbo ẹ̀yin tí Lady K bá ṣe ẹ fọwọ́wọ́nu ẹ má bínú ẹ gbà wípé ogun Nàìjíríà nù tá bá ti gba Yorùbá nation sí kò sí jàmù kò sógun mọ́ èmi ò ṣẹyọ but mo lè ṣẹ̀yìn kí n má mọ̀ ṣùgbọ́n èmi ò mọ̀ pé mi ò ṣe anybody mi báyìí ọjà ṣùgbọ́n ẹ̀yin tí ń bá ṣẹ̀ ẹ fọwọ́wọ́nu ẹ má bínú sí mi ojú òní tí ẹ ní dààmú ẹni tẹ́ máa ṣe tí ò ní gbẹ̀bẹ̀ Ọlọ́run jẹ́ kẹ́ bá wọn ṣe ẹ bá wa share ètò kẹ́dẹ̀ rántí láti subscribe sí YouTube channel wa Lady K Ìfẹ́olúwa show the baby of Yorùbá nation no going back no retreat no surrender ire o ẹ ṣeun.